Hello Joshua, ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ ní Òyìngbò ní nọ́mbà 15 ní Òyìngbò. Wọ́n ní bàbá tó jókòó lórí chair tí wọ́n dè lọ́wọ́ yẹn, wọ́n ó máa ránṣẹ́ pé àwọn èèyàn á wá pa wọ́n sínú sọ́kàwé yẹn. Bọ̀ eléyìí tó wá tú àṣírí ẹ̀ yìí, bọ̀bọ́ yẹn ó pè é, ìyẹn wá sọ fún ìyàwó ẹ̀ àti àwọn mọ̀mọ́ ẹ̀ pé bí báyìí pẹ́ni báyìí ló ní kóun wá póun lọ síbẹ̀ ní nọ́mbà 15 lóyìngbò. So ó wá lọ síbẹ̀, unfortunately máa yẹn wá pa bó ṣe pa àwọn tó ti wà nínú sọ́kàwé yẹn. Ó wá jù síbẹ̀, tó bá ti wá pa wọ́n bẹ́ẹ̀, àwọn bíi part of the body ó máa yọ àwọn bíi tó important sí tó fẹ́ lò tó ń tà fáwọn èèyàn. So ìgbà tíyàwó ẹ̀ wá pe nọ́mbà ẹ̀ títí tí nọ́mbà yẹn ríngì kò lọ, wọ́n wá trace ẹ̀ lọ sí nọ́mbà yẹn. Wọ́n wá bèrè lọ bàbá yẹn sọ pé òun ò rí o, pé òun ò mọ ibi tí ó wà, pé kò dọ́dọ̀ òun, pé tòótọ́ lòun pè pé kó wá pé bẹ́ẹ̀ kò dọ́dọ̀ òun. Wọ́n ní bí ìyàwó ẹ̀ ṣe wá lọ sẹ́ńkùlé tán lọ sars gbogbo lè bàbá yẹn, wọ́n wá rí aṣọ bọ̀bọ́ yẹn tí ẹ̀jẹ̀ ti mú, tí wọ́n bó aṣọ lọ́rùn ẹ̀ kó tó di pópa ní wọ́n á pe àwọn ọlọ́pàá àti gbogbo àdúgbò ní wọ́n á ṣe wá arrest. Ìgbà tó máa gbé bọ̀bọ́ yẹn jáde, bọ̀bọ́ yẹn gangan náà kọ́kọ́ jáde kó tó wá rí àwọn òkú mẹ́rin míì nínú ẹ̀. So ó dáa kíyàn máa sọ bí tíyàn bá ń lọ, àtẹni tó bá ní kíyàn wá fún yàn, ó yẹ lọ sí áùtì àbíbì kankan, ọ̀ní ṣìrìn lórúkọ Jésù o, bó ṣe jẹ́ nìyẹn.